أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا من ينادي في الحرمين ومن يشر في المسجدين حفظ لنا شيخ عبد الله وهو كان قال البيان أروله الأمور للإجتهاد في الدين والدنيا بلا ثواب وانصر دوما على الهدايا نصيرا مبينا في العالمين نصيرا يجوف أفكر سماني وارد الدنيا مع سكاني وفتاله كل باب خير بعكس قرآن ربي بسر ما في كل قرآن ربي بسر ما قرآن ربي إنا فتحنا لك فتحا مبينا إنا فتحنا لك فتحا مبينا واشق له من اسمه ليجهله صلوات الله وسلامه على من اجتمعنا لأجله وهو رسول الله الكريم محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه وذو العرش محمود. gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ látàárọ̀ ọpẹ́ ni wọ́n ń dá. àdánwò ní kí wọ́n pè yẹn sáàrin àwọn àfáà wọ́n wá ní wọ́n sí wá sí. I am not a guest lecturer. وذو العرش He is a guest lecturer. ọmọ akéwú ni. ibi tí àwọn bàbá agbódò fún wa ambassador of peace àwọn tí wọ́n ń fi ìṣesí wọn ṣe wáàsí fún yàn ìṣesí wọn wáàsí kó tó débi ọ̀rọ̀ wọn. bàbá agbódò fún àwọn ọ̀rọ̀ tó yẹ kí n tó máa mẹ́nu bà ẹ ti sọ ọ̀rọ̀ àwọn òyìn bọ̀ nù ọkọ̀ ni àríyìn là ń sábọ̀ lálálá torí bàbá rí ibi lóde àpàdánù òjòkó inú káyì lọ́lá ọ̀sẹ̀ gbogbo tó bá ti jẹ́ Ìlọrin àfa àwa ni wọ́n táàbá ní sàgbòsì àwọn ọmọ ṣẹrú sí yìí Ìlọrin ni mo pè ó kì í ṣe gánmà o ìsàmọ́yọ̀ o Ìlọrin ni o ń pa mọ́yọ̀ náà wà pé àwọn làfá àwọn ará lẹ́gbó ń wò lẹ́yìn Ìlọrin Abẹ́òkúta ló kù lẹ́yìn Abẹ́òkúta ó kù Èkó lẹ́yìn Èkó ó kù Kìrun Ọ̀gẹ̀dẹ̀ ó kù Wó obìnrin yóò kù ṣe sàárà lè ẹ́lẹ̀lẹ̀ ilé ìzọ́lá yàzọ́lọ́ oríire tá a ṣe lára yín ilẹ̀ ní ká wá ṣàlàyé ẹ̀. wọ́n fọ́dílé. wọ́n mú pé nǹkan ní stewards of the government. àlàyé bó ti ń lò ó bọ̀ láti January ìní ẹni àwọn aṣọ wájú ẹ̀yìn àfọ àwa ní December. wọ́n fọ́dílé látún ìtùbí ilé oko lọ. bàbá jẹ́lá wà jámà àwọn àṣìrárù ló
ẹ sì fi ń tẹ́ ní dayérú mo fi ọ̀rẹ́ yín kí Sheikh Abdulrazak atani al-kitaba. ìsáàzìrù dọ́là wálé onáṣọ ládọ́yì ọ̀tání nàdìbòlì àrífín iná mọ̀ọ́ká ṣọ́fọ́. Ọlọ́run jẹ́ ní kankan ṣe tẹ́ẹ̀kà wà wẹ́dẹ̀ táwọn èèyàn sì rí mọ́ mi wọ́n lè dín wà sàṣíkù díẹ̀. Ọ̀rẹ́ yìí kan ní sílẹ̀ gàmọ̀ tí ń rùn kẹwọ́múwọ́mú. Ọlọ́run ní dàlámàrí irú. àmín. Mo kí àbábá kàlíbà Ọlọ́run sẹ̀yẹ. Ọlọ́mọ̀dára nu lè yé o. Òsì tọkọ Ọlọ́run kọ́ máa fà lẹ́nìkan àìmọ́ yẹn máa fà tọ́ lábẹ́tẹ̀. Kí lọ́kọ lọ? Òsì tọkọ lọ ọmọ afá mi mú bó jẹ má lọ. Gbogbo ẹ̀ náà lọ́gbọ̀n bí lórí tọ́ bá farabalẹ̀. lè ẹlẹ́mẹ̀ ẹ̀zọ́ là yàzọ́ lọ. Ṣé wọ́n rò páyé rẹ̀ dáa rí lóòótọ́ tó ti rẹ̀ yìn ara rẹ̀? Ẹ̀ǹtí rẹ̀ǹtì ọmọ kéwú jánẹ́sì tí tó ń búyàn. Ẹ̀ǹtí rẹ̀ǹtì ọmọ kéwú tí fi ń sa jánẹ́sì tí wọ́n ń búyàn. Àwọn táwọn akọ́ máa ń kéwú tá a fi sàtífíkẹ́ẹ̀tì lé lọ. Gbogbo àwọn tí ó tẹ̀lé mi kò sí mi rẹ̀ǹtì nù wọn. wọ́n fọdílé Rẹ̀ǹtì yìí ni. látúnyí ìtúbí òkú lọ. Wọ́n tó ọ̀sà ọmọjọ ọ̀sà Amẹ́ríkà síjọ ọ̀sà dàbíjọ ọ̀wá tírẹ́nì wọn ọ̀wá lọ búyàn ọ̀wá yẹlé ìbú ẹ̀kẹ́. Bọ́n bàbá wa yà lẹ́yìn nǹkan ọgbà yanu. Bàbá wa lè ṣe yẹ. Mo fi ń tó tóbi kí n tó tóbi. Mo fi bàbá wa kábíyèsí His Royal Majesty Ọba Munirudeen Adésọlá wa di Timi of Federland. Mo fi kí bàbá wa sẹ̀yẹ ara ṣẹ́ tí bàbá sí ẹ dẹnu ara ṣẹ́ tí ẹ sí ẹ dẹnu mo kí odidi ọ̀rọ̀ lélẹ́yìn ọlọ́mọ mọ̀jọ́ rẹ̀ wá. fọdílé èyí tó lọ́n ṣe é nu lé ìlà kọ́bílẹ̀ mọ̀bùkí ìbàkẹ́ tó sọ bàbà tán. bisudi safaitu nafsa kabula tanadumi walakin bakati kabuli fa aya jalil buka anfa kulitoli fadila lili mutakadumi. Ẹni tí ó bá gbà fẹ́ni tí bẹ́ẹ̀ wájú ò lè déwájú.